Ọ́pdéètì ńlá rèé o lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ̀ka ti Dúpẹ́ Onítìrí lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ gbìyànjú àti já Ọ̀yọ́ State Secretariat gbà. Àwọn alága àdúgbò Fátúsì ibìkan tí wọ́n pè ní Fátúsì nílùú Ìbàdàn ní Ọ̀yọ́ náà ni wọ́n ti ṣàlàyé fún Alhaji Oriyomi Hamzat nípa bí àwọn ọmọ ogun Dúpẹ́ Onítìrí bí wọ́n ṣe kóra jọ ládùúgbò náà nínú ọgbà kan tí wọ́n ní Dúpẹ́ Onítìrí ló ní. Gbogbo àlàyé yìí náà ni wọ́n ṣe fún Alhaji Oriyomi Hamzat. Ọ̀rọ̀ yìí kì í ṣe kékeré o, ọ̀rọ̀ tó lágbára ni. Kí ni àwọn agbófinró bá nínú ọgbà àwọn ológun Dúpẹ́ Onítìrí? Gbogbo bí wọ́n ṣe ń jáde tí wọ́n ń ṣọṣẹ́, gbogbo bí wọ́n ṣe lọ títí wọ́n fi dé Ọ̀yọ́ State Secretariat, gbogbo bí wọ́n ṣe jáde tán jáde pẹ̀lú ọ̀kadà rẹpẹtẹ bíi àwọn Boko Haram. Ẹ wo bí Dúpẹ́ Onítìrí ṣe ń wálé, bó ṣe ń lọ tó ń lọ ìlú òyìnbó padà, gbogbo ẹ̀ náà ni àwọn aládùúgbò yìí ṣàlàyé bí wọ́n ṣe ń wọlé tí wọ́n jáde. Ẹ já gbóhun tí alága àdúgbò Ìrọ̀rùn Olúwa Zone 4 sọ fún Alhaji Hamzat nípa àwọn nǹkan tí àwọn ológun náà ṣe títí di ìgbà tí ọwọ́ ọlọ́pàá tó fi tẹ̀ wọ́n. Ẹ wo nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, ó lágbára. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ó jọ mí lójú nígbà tí mo gba ìpè ní àárọ̀ yìí pé lóòótọ́ ni mo rí pé wọ́n ń kó ìbọn jáde ní ilé kan, ṣùgbọ́n èyí tí mo rí kì í ṣe ilé tó tó báyìí. Bóyá ti Ládé kí lórúkọ agbègbè yẹn, bóyá ti Ṣàgàrí nìyẹn, ṣùgbọ́n eléyìí ó bùkátà yẹ́rí o, ó tún kàtàbù yẹ́rí o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi gbé ìgalàwà. Ibi lágbára pọ̀ o. Mo rò pé estate ńlá ni eléyìí tí wọ́n ti kọ́ bí wọ́n bí ìgbà tí èèyàn kọ́ secretariat tí wọ́n sọ pé wọ́n ti kọ́ náà ni. Rí step secretariat ni secretariat ni wọ́n ti ṣe yìí. Kí ló wá ṣẹlẹ̀ níbi tá a wà yìí? Wọ́n ní ibi tá a wà yìí gangan ó ní wọ́n fi ṣe ibùjókòó àwọn Yorùbá Nation ẹ̀ka ti Dúpẹ́ Onítìrí. Wọ́n ní bí ni wọ́n fi ṣe ibùjókòó wọn. Ilé tó jẹ́ pé àwọn ará àdúgbò yìí wọ́n dẹ̀ ń lọ, wọ́n ń bọ̀, wọ́n ń gbègbè ayé wọn pẹ̀lú ìrọ̀rùn. Àwọn ará àdúgbò yìí kì í so ní wàhálà rárá tí èèyàn bá mọ̀ wọ́n dáadáa. Torí ọjọ́ tí mo wá bí mo rí pé àdúgbò àlàáfíà ni. Ó wá yà wá lẹ́nu tó ti jẹ́ pé àdúgbò àlàáfíà ni irú eléyìí ti wá wù. Gbogbo ilé tẹ̀ ń wò yìí àárín ìlú ló wà o. Fátúsì kì í ṣe oko rárá o, àárín ìgboro ni o. Ìgboro Ìbàdàn, the heartbeat of Ìbàdàn, ó ní Fátúsì wà o. Báwo ló ṣe wá jẹ́ pé ibi òun wá ni wọ́n ti ní rẹ́rẹ́ kàn múlẹ̀ débi pé ilé ọ̀hún wá pọ̀. Ilé tó wà ń bí kì í ṣe ilé kékeré o. Tá a bá ní kàkà ọ lọ bí mẹ́sàn-án wọ́n nílé mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀, nílá ni o. Ó ní wọ́n kọ́ síbí. Níbi náà láti mẹni tó kọ. Ṣùgbọ́n àwọn ará àdúgbò yìí wọ́n ṣàlàyé fún wa, sáwọn èèyàn ń wọlé tí wọ́n ń jáde, ṣé wọ́n ń rí wọn ṣáájú àkókò yìí? Ṣé àwọn tó ń gbé bí máa ń bá àwọn ará àdúgbò láṣepọ̀? Ṣé tó bá pe landlord meeting ṣé máa ń darapọ̀ mọ́ wọn? Ṣé ojúṣe àdúgbò ṣé wọ́n ń ṣe é? Àbí wọ́n kàn kọ́lé wọ́n ti pa ni kó tó di pé àṣírí tú? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n wá ní àárọ̀ lóru èní mọ́jú ni wọ́n nígbà tí wọ́n ṣèwádìí ará àdúgbò náà ni wọ́n mọ̀ pé ibi làwọn ará àdúgbò àti wọ́n lọ sọ fún ìjọba, àbí bẹ́ẹ̀ kọ́? Pé àwọn ò lè àbọ̀ àwọn ẹni ibi nígbà tó yẹ pé if you see something say something. Ó ní ọ̀rọ̀ ìjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba bá wá mọ́jú èní o, wọ́n sì ki ẹnu ọkọ́ wọn bọlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní wú ilé náà, wọ́n sọ di bó ṣe dà í. Ǹjẹ́ bó ṣe dà í tẹ́ wa lọ́rùn? Ǹjẹ́ ó yẹ ká tún ṣe nǹkan kan sí? Kí ni ìjọba ń fẹ́ látọ̀dọ̀ ará àdúgbò? Kí ni ará àdúgbò tún ń fẹ́ látọ̀dọ̀ ìjọba nípa ibi tá a wà yìí? Àwọn nǹkan tí àkọ́kọ́ ṣe nìyẹn, ṣùgbọ́n ará àdúgbò ṣàlàyé fún wa, àwọn náà lọ́rọ̀ láti bá a sọ. Nǹkan tó yẹ kí ọwọ́ ará àdúgbò yìí mọ́ dáadáa tíjọba ò fi pé àwọn fẹ́ rí láńlọ́ọ̀dù wọn, àwọn fẹ́ rí kinní kan ni pé
ará àdúgbò fúnra wọn ni wọ́n lọ sọ fún ìjọba tó bá jẹ́ àdúgbò tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n sọ fún ìjọba ni bá a ṣe ń sọ yìí chairman láńlọ́ọ̀dù ládùúgbò yìí òun náà ti máa jẹ́jọ́ lọ́dọ̀ ìjọba torí wọn ò ní wọ́n á bọ̀ wọn ni wípé wọ́n mọ tí wọ́n ń ṣe àkọ́kọ́ kí àdúgbò yìí pé ẹ kú oríire téèyàn bá ṣe dáadáa yóò gbà dáadáa congratulations on that. Ní báyìí ta ni ó kọ́kọ́ bá a sọ̀rọ̀ chairman zone ẹ dúró pẹ̀lú àwọn èèyàn náà kí wọ́n mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ dá wá àwọn èèyàn tẹ̀lé yín chairman zone. Chairman Yorùbá Nation Zone. Okay, sorry. I think I'm going chairman Onitiri Zone. Chairman Ìrọ̀rùn Olúwa Zone ní Zone 4 ní Fatusi. Orúkọ yín? Orúkọ mi ni Mr. Badmus Ismaila tí mo jẹ́ alága Zone 4 ní Ìrọ̀rùn Olúwa Fatusi Ayégun Road. Zone 4 gangan níbi tá a wà yẹn. Bàbá kí lẹ lè sọ fún wa kò ń ṣe ní ṣókí o gbogbo àlàyé tẹ́ ẹ lè ṣe fún wa pátá nípa ibi tá a wà yìí. Adúpẹ́ fún Ọlọ́run ọba. Adúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí aburú tó pọ̀ kó ṣe ẹnìkankan wa nínú ìlú yìí ju eléyìí tí a rí lọ. Ibi báyìí tí à ń wò yìí àwa tá a jẹ́ chairman lénìí àbámbẹ̀ ni. Tí ẹ bá wo end yẹn end odò nìyẹn ògbèrè nìyẹn ó nìyẹn ibi tí fẹ́ǹsì wà yẹn ìyá yẹn ló ní láti òkè báyìí àwọn máa ń jayé wọ́n máa ń ralẹ̀ sílẹ̀ tipẹ́tipẹ́ ni a mọ̀ pé irú nǹkan báyìí. Ìfọ̀rọ̀wérọ̀ náà ni Alhaji Hamzat Oriyomi ṣe nípa Yorùbá Nation ọgbà Yorùbá Nation ẹ̀ka ti Dúpẹ́ Onítìrí. Ògbómọ̀ṣọ́ ni ilé ọkọ ẹ̀ ó dà pé Ìjẹ̀bú gangan ní àwọn gangan ṣòtìyẹ wọn á lọ wọn á padà wọn á dẹ̀ máa bá wọn ṣiṣẹ́ even though gan ó dà pé wọ́n relate pẹ̀lú Akálà nídìílé ọkọ wọn ṣòtìyẹ lẹ́yìn ìgbà náà kátà dẹ̀ tún rí ni pé nígbà tó ń wálé a rí pé wọ́n jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí pé àwọn fẹ́ ṣe àwọn project kan tí ó dẹ̀ sí wàhálà kankan nígbà wọn sọ pé àwọn fẹ́ ṣe project bọ̀ ń gbà tí wọ́n padà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí àwa dẹ̀ ń ṣe ìpàdé ńbẹ̀ yẹn torí wọ́n ṣe ẹni tí téèyàn kan lè wọ ọ̀dọ̀ wọn anyhow torí wọ́n máa ń gate bíbá yìí ni always wọ́n máa ń gate bíbá yìí ni always tí kò dẹ̀ sí wàhálà kankan bọ̀ tí nígbà tí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí a kàn ń ṣe ìpàdé landlord la kàn rí bike wọ́n tó bí 30 wọ́n cover ojú wọn bí Boko Haram ni wọ́n ní ọjọ́ Saturday láàárọ̀ Saturday ọjọ́ tí wọ́n lọ ń lọ sí secretariat yẹn ṣó ti yé yín à ń ṣe meeting lọ́wọ́ bá a kà ṣe rí pé àwọn Boko Haram ti wọ̀ ní òòlù wọ́n gbé irin gidi irin wọ́n gbé jáde tútù ìbọn gidi ní okùn ṣe. wọ́n lọ àbí wọ́n bọ̀ nbí. wọ́n jáde láti bí. wọ́n jáde láti bí báyìí. ok ibi ganan sùn máa ju. ibi báyìí náà sùn àmọ́ táìmù tó wọlé. ọ̀kọ̀ọ̀kan èjèèjì ni wọ́n wọlé. bọ́wọ́ wá jáde gbàtàn jáde papọ̀ yẹn ló call attention yín. Alhaji kò ń ṣe pé bí báyìí náà ń gbé. ok. ó dà pé ńgbà tí wọ́n fẹ́ ṣe nǹkan fẹ́ ṣe yẹn torí àwọn àgọ́ kì í fi gbogbo street lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ. ṣó ti yé yín nǹkan tó fẹ́ ṣe yẹn bóyá nǹkan tó fẹ́ ṣe yẹn ọjọ́ Saturday ni ó ní gbogbo wọn pera wọn jọ tán fi wọ inú ìlú ìbọn tí bí báyìí nígbà tá à ń ṣèpàdé yẹn òun la rí pé báìkì bíi 30 ó jáde pẹ̀lú ìbọn lọ́wọ́. wọ́n gbébọn yẹn naked. abẹ́ kọ́fà àwọn gan wọn náà ẹ̀bọ sí wa gbogbo lálọ́ meeting pẹ̀lú aṣọ àmì òun ni wọ́n wọ̀ tán dẹ̀ kọ́fà gbogbo ojú wọn but nígbà táwọn ò dẹ̀ mọ̀ pa gbogbo nǹkan yìí nínú àwọn tó mọ̀ pa òfin tó jẹ́ security àwọn ló ní pé ó yá everybody ó yẹ dá 615 615 yẹn emergency tá a dá yẹn ó ló ń já sí gbogbo station tá à ń rédíò everywhere but nígbà tó máa ṣe díẹ̀ la gbọ́ pé wọ́n ti ń dá wàhálà lẹ̀ ní secretariat nǹkan tí a mọ̀ mọ́ nìyẹn time tí àwọn ọlọ́pàá dẹ̀ dé tí wọ́n dé tán wá wo bíbá yìí everybody wọ́n ti sá lọ nǹkan tí a rí mọ́ nìyẹn. okay àwọn ẹ̀sẹ̀. yes sir
ẹ̀bẹ̀ tí a wá ń bẹ ìjọba báyìí. ẹ ká tó débẹ̀ yẹn sà kí ni wọ́n bá ń bì nígbà tí ìjọba wá. nígbà tí wọ́n débí báyìí tíjọba débí wọ́n bá aṣọ bulletproof wọn ó pọ̀ gan-an wọ́n dẹ̀ bá aṣọ àwọn sójà yẹn ó lé 10,000 pieces tí wọ́n kó pẹ̀lú boot àti ìbọn àti ọta àbọn náà kó kúrò níbí báyìí. wọ́n tún bá àbọn bí náà. gbogbo abẹ́ tuntun ni o kò ń ṣe ìbọn ṣakabula o kò ń ṣe ìbọn ṣakabula o ìbọn tuntun o ni wọ́n kó o gbogbo abẹ́ fóòmù wọn báyìí gbogbo abẹ́ fóòmù wọn o náà ti kó ìbọn tí ó dẹ̀ pé ìgbà tó ń dẹ̀ ṣiṣẹ́ yẹn àwọn security wà ń bí báyìí àwọn police wọn wà ń bí báyìí àmọ̀tẹ́kùn wà ń bí sójà wà ń bí torí kò sí ẹnìkankan ní community tó lè fèsì irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn nǹkan tí a rí mọ ní ọjọ́ yẹn ni. wọn bá èèyàn kankan bí mọ́. àwọn ti lọ ńgbà wọn ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ tó ti pa lára wọn o làwọn náà ti sá lọ kúrò níbẹ̀. ẹ ṣáájú àkókò yẹn kó tó dọjọ́ yẹn ẹ kò fi rí ìyá yẹn bóyá ó wálé àbí ó wálé. ẹ ṣe ìyá wálé wọn wálé ní àárín yẹn ó dà kó ti ń lọ bóyá bíi 3 months tó ti lọ sotiye yín tó ti lọ wọn kì í pẹ́. ìfọ̀rọ̀wérọ̀ náà ni Alhaji Hamzat Oriyomi ṣe nípa Yorùbá Nation ọgbà Yorùbá Nation ẹ̀ka ti Dúpẹ́ Onítìrí. wọ́n ṣe ẹni tí wọ́n ṣe bá gbogbo báyàn ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní tàbí fura sí inú ilé nìyẹn. wọn lọ́rẹ̀ kankan ládùúgbò ìtàbàfẹ́ lágbájá nìkan ni máa ń lọ bóyá mo bá wọn pọn mi bóyá mo bá wọn pọn sọ. ọ̀rẹ́ kankan àmẹ́ni kankan pẹ̀lú wọn. ó ti ṣẹlẹ̀ lánàá tó béèrè owó development bíi gan. stop work. kíni ló sùn. ògbèrè tó kọ́ abẹ́rẹ́ owó development. ẹ wo gbogbo bíbá ìbò ṣe tó yìí òun ló gba aṣọ fún ọ̀tàn àwọn láńlọ́ọ̀dù wá yí pé owó development láfàdúgbò wọ́n dẹ̀ ní pé owó ọdẹ nǹkan gbà wo wọ́n dẹ̀ gbé wọn wọ́n dẹ̀ lọ arrest wọn tí wọ́n tì wọ́n mọ́ ògbèrè nígbà yẹn that is why tó yẹ pé àwọn èèyàn ṣe ń bẹ̀rù nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kí ni wàá fẹ́ lọ́dọ̀ ìjọba báyìí. ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ Ọlọ́run jẹ́ kí kàn sọ̀kalẹ̀ ayọ̀ nǹkan tá a fẹ́ ní àdúgbò yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Alhaji Oriyomi kò ní bàjẹ́ o adúpẹ́ lọ́wọ́ àwọn commissioner of police Ọ̀yọ́ state adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ sójà àwọn gbogbo security la dúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn vigilante àwọn ló ṣiṣẹ́ yìí àwọn ò mọ̀ yàtọ̀ nínú àmọ̀tẹ́kùn náà làwọn máa ń sọ vigilante àwọn ló ṣiṣẹ́ yìí ló jẹ́ kí kárídìí àwọn ẹni sọtí adúpẹ́ lọ́wọ́ wọn ò ní sì yín ta o wọn ò ní ṣàwa náà ta o mọ nǹkan tá a wá fẹ́ lọ́dọ̀ ìjọba ni pé a ti wá rí i pé wọ́n ti wá wó bíbá ẹni bí aago 3 òru ní àná mọ́júmọ́ èní bọ̀tà wá rí i pé ẹgẹrẹmìtì ló wà káwọn àwọn olórí burúkú yẹn ká mọ́tò mọ́ kó síbẹ̀ afẹ́ kan wá bá wa wó kanlẹ̀ kálàáfíà lè wà fún ìrọ̀rùn olúwa sòfò gbogbo ìrọ̀rùn olúwa general gbogbo jẹ́fà ní nǹkan tá a fẹ́ nìyẹn ní nǹkan tá a fẹ́ nìyẹn ní nǹkan tá a fẹ́ nìyẹn látọ̀dọ̀ ìjọba. abẹ́ kí ìjọba wú gbogbo ẹ̀ pátápátá bóyá wọ́n tiẹ̀ gbà fúnjọba àbílẹ̀ ní orí tí wọ́n kọ́ health center bẹ́ẹ̀ àbí ọ̀lù. ẹ jẹ́ kí n rìn lọ náà ẹ dákun balance ẹ̀kọ́ yìí. ìjọ sátọ̀dé sátọ̀dé yẹn tí mo ta bá wá sí community mo wá visit landlord association
lọ́jọ́ Saturday mo débí báyìí ní 7:30 so junction iná dẹ̀ ti máa ń ṣe meeting wọ́n páàkì mọ́tò patrol tó jẹ́ ti fìdíláńtì mo páàkì ẹ̀sẹ̀ nù ọ̀nà yẹn gangan so meeting tó wá wà yẹn nìkan wá call attention mi ò tí ì lò ju bí 25 minutes lọ àwọn kan ló máa kó bọn sára mọ́tò tí mo gbé sílẹ̀ yẹn. wọ́n kó bọn sára mọ́tò yẹn gẹ́gẹ́. wọ́n gbé ráìfù yẹn báyìí bí ìgbà tó yẹ pé bóyá mọ́tò yẹn la fẹ́ fi wá attack wọn bóyá àti gbọ́ information àbí ìkọ̀kan wọ́n á jáde sí wọn so jíjáde tá a jáde sí wọn pẹ̀lú ẹni tó jẹ́ secretary àtàwọn tó kù nílá ibẹ̀ ni wọ́n parí meeting yẹn síjọ́ rẹ̀ so wọ́n dẹ̀ nà báyẹn báyìí kí ló ṣẹlẹ̀ ní ibi báyìí bẹ́ẹ̀ bí mo ṣe rí báàjì yẹn mo rí pé kò ṣe ti Nàìjíríà mi so mo wá rí i pé pumping action kí ni Nàìjíríà mi fẹ́ fi pumping action ṣe so mo ṣe wá rí báàjì yẹn mo wá rí Oòduà nation máa wà. ìjọ wo ni eléyìí bẹ̀rẹ̀ ní Nàìjíríà àwọn ti gba justice àwọn ti gba gbogbo ẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ fún ìjà òmìnira mìíràn ìjà òmìnira lẹ̀ ń jáde irú wa yóò gbọ́ pé ẹ̀ ń jàjà òmìnira ládùúgbò wa mo ní kankan lèmi náà nínú Olúyọ̀lé yìí o tírú nǹkan báyìí ó bá ṣẹlẹ̀ tí mi ò bá gbọ́ lákọ̀ọ́kọ́ mo gbọ́dọ̀ jẹ́ ní ẹ̀kejì àbí kẹta tí màá gbọ́ so bá a ṣáṣe fẹ́ máa bá wọn sọ̀rọ̀ tó ọmọ àbòsí yẹn ó lọ káà yẹn ó lọ gbogbo àwọn báìkì yẹn wọ́n tẹ̀lé so àwa wò pé ibo ni wọ́n ti jáde àwa tracy ẹsẹ̀ mọ́tò yẹn àwa rí i pé ẹnu géètì àwa wọlé síbẹ̀ wọlé tá a wá wọlé síbẹ̀ àbá àwọn káfíńtà yẹn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ níbí báyìí àbá wọn bí báyìí àbá obìnrin kan àtọkùnrin méjì máa nǹkan tó jẹ́ àbúrò ìyá onílé yẹn gangan pè ní ọba àbá so that èmi ò mọ̀ so àwọn landlord tó wá wà bí wọ́n wá pé ayọ̀ wá lọ pé ọba wá ṣùgbọ́n tẹ́ni ẹ wá lọ pé ẹni tó jọba yẹn wá ẹni ò rí náà ló mú ẹni yẹn bọ́ síta wọ́n wá ń sọ fún pé ọba ìjọ wo lẹ gba àwọn èèyàn sí àdúgbò yìí táwa tá a jẹ́ landlord association àmọ́ ọba wa ń béèrè lọ́wọ́ ayọ̀ yẹn pé igbọ́ àwọn wo lẹ gbà sí inú ilé so ọmọ ayọ̀ yẹn wá ń sọ pé àlóòótọ́ ni wọ́n dé ní díẹ̀díẹ̀ ni wọ́n ń dé náà ní ó sì wà ní ilé ṣé torí pé òun wà rí náà lẹ́ẹ̀ fi jẹ́ kóun ó gbọ́ nǹkan kan so máa yẹn kọ́ mẹ́rí ó dẹ̀ sunkún ó dẹ̀ wọlé lọ so a wá padà so ọmọ ayọ̀ yẹn wá sọ pé lára àwọn pípù yẹn gan àwọn kan sì wà ní ọgbà. ìfọ̀rọ̀wérọ̀ náà ni Alhaji Hamzat Oriyomi ṣe nípa Yorùbá Nation ọgbà Yorùbá Nation ẹ̀ka ti Dúpẹ́ Onítìrí. láwọn tó jọ́gá àwọn náà pé àwọn wá láti different states ni kò ṣe state kan làwọn ti wá pé bó ṣe ń wò bóyá ẹ ṣe ń wò France ló ti wá ìkejì ń sọ ó lóun ti lọ sí CS ìkejì ń sọ ó ní UK ló ti wá so ìkan náà ní Sweden ni òun ti wá so pé àwọn ò wá ní ojú kan náà àwọn kò wá assemble sí ibi báyìí nínú ìlú tó ní ọba tó dẹ̀ níjòyè pé nínú ìlú yìí báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ so wọ́n ṣàṣe bílẹ̀rì tán ṣe gbogbo ẹ̀ so a wá rí i pé ọ̀rọ̀ violence yẹn ti fẹ́ máa ṣẹlẹ̀ mo kàn call attention gbogbo àwọn landlord nígbà ẹ jẹ́ kí a lọ bá a ṣe bọ́ síta a ju ẹnu gate yẹn náà lọ so everybody ti ń message mo ti sáré pé DPO náà ti send àwọn èèyàn wá sí wa so bá a ṣe ń jáde síta padà tá a dé tí mo dé olómi wọ́n trace a fẹ́ máa trace wọn lọ pé ibo ni wọ́n náà ń lọ gan whereas DPO wa ń follow wọn lọ títí tí DPO fi tẹ̀lé wọn dé secretariat bí DPO ṣe wá tẹ̀lé wọn dé secretariat DPO mọ̀ pé àwọn ti fi àwọn kan sẹ́yìn nínú wọn DPO ti wà láàrin wọn so DPO wọn wá ń wò pé mọ́tò tó ń tẹ̀ láwọn yìí láti academy ni mọ́tò yìí ti ń tẹ̀lé àwọn títí at least gbogbo báwọn ṣe ń yà ní mọ́tò yẹn ń tẹ̀lé àwọn pé báwo lọ́nà àwọn ṣe wá papọ̀ báyẹn so wọ́n wá láti fẹ́ fèsì DPO yẹn pẹ̀lú ní information wọn gbà tèmi àti wọn sọ̀rọ̀ so DPO náà wà wò pé ó dá káwọn people ti get àwọn so DPO wá ṣàwọn maneuver káàkiri tán fi ríbi kan sáwọ̀. Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching.